ẹnìkan ṣoṣo tó jẹgbẹ̀rún ènìyàn lọ Tinubu ló lè ṣe. ẹni wa là ń kí aṣíwájú là ń yìn Jagaban là ń lọ́gọ ẹnu Tinubu ní tiwa. ẹni wa là ń kí aṣíwájú là ń yìn Jagaban là ń lọ́gọ ẹnu Tinubu ní tiwa. àná la fi ṣòdiwọ̀n òní ló ń fún wa nírètí ọ̀la. èyí tá a rí là ń wí, èyí tá a mọ̀ là ń ròyìn ẹ̀. òpó gbóléró bí àràbá fẹ́ kàn múlẹ̀, orí ló dúró tágbọ̀n fi ń mumi. ọmọ olódò dẹ ló ṣe fàlejò tí ò sì gbàgbé onílé. kò mẹ́lẹ́yàmẹ̀yà bẹ́ẹ̀ ni kò mẹ́kìn. nígbà tí ń ṣèjọba ó fáwúsá nípò, bẹ́ẹ̀ ló sì fọmọ yíbò nípò tó tọ́ sí wọn nínú ìjọba. ẹ wòjọba tó ṣe lẹ́kọ̀ọ́ kẹ́ fi ṣẹ̀rí ọ̀rọ̀ mi. àtọ̀run lòṣùpá ti mú yìí rẹ̀ wá. aṣíwájú ti ṣíwájú ti pẹ́ tẹ̀gàn ló kù. ọdún 22 rèé bí àná tó ṣèlérí èkó tuntun fún wa. ẹ wò gbòòrò èkó kẹ́ fi ṣẹ̀rí ọ̀rọ̀. aṣíwájú tó fìpìlẹ̀ lílẹ̀ náà ló ṣa àwọn ọ̀mọ̀lẹ́jọ. ipa abẹ́rẹ́ ń lokùn sítọ̀. ọgbọ́n inú òun òye tó ní ló fi ṣa àwọn ọlọ́pọlọ pípé jọ. àtòkèrè ṣàlónílà káyè tí mo sábà bí èèyàn. bẹ́ẹ̀ kò bá ń jọlá Tinubu ó yẹ kí Nàìjíríà náà jọlá ọmọ olódò dẹ. ẹni mọ̀nà là ń kí aṣíwájú là ń yìn Jagaban là ń lọ́gọ ẹnu Tinubu ní tiwa. ẹni mọ̀nà là ń kí aṣíwájú là ń yìn Jagaban là ń lọ́gọ ẹnu Tinubu ní tiwa. ẹnímọ̀nà ẹ̀bùrú já gbangba ó ṣàgbẹ́ ẹnímọ̀nà lásán. epo nìrojú ọbẹ̀ ni wọ́n ń wí. ẹni mojú ògùn náà ló lè pa bìdàbì nírè. nígbà tí ètò ààbò ìpínlẹ̀ Èkó mẹ́hẹ̀ níjọ́sí, ọgbọ́n ọ̀nù lọmọ olódò dẹ́ fi méjò láàyè. ààbò Èkó sì padà dúró digbí. ẹni wakọ̀ ṣàkóso ìpínlẹ̀ Èkó láwàyè. ó tó yẹ lẹ́ni tá a lè gbé Nàìjíríà lé lọ́wọ́ pẹ̀lú àṣẹ Elédùmarè. tó dára nígbà gbogbo níbi gbogbo fúnpilẹ̀ Ọ̀yọ́. aṣíwájú ni wá, aṣíwájú ni wá, aṣíwájú ni wá. ẹlẹ́yàmí o. wọ́n retí ẹlẹ́yàmí o lójoojúmọ́. wọ́n lọ kóra wọn jọ o láti pẹ̀gàn mi. wọ́n ní mi ò mọ̀júlé àdúrà lójoojúmọ́. wọ́n rí mi lọ́nà ilé àdúrà wọn máa pẹ̀gàn mi. wọ́n á lọ tún ti ń lọ.
retí ẹlẹ́yàmí òwò lójoojúmọ́ wọ́n lọ kóra wọn jọ o láti pẹ̀gàn mi wọ́n ní mi ò mọ̀júlé àdúrà lójoojúmọ́ wọ́n rí mi lọ́nà ilé àdúrà wọn máa pẹ̀gàn mi wọ́n á lọ tún. àwa torí lè dé ṣe. ẹ bá jẹ́ ò bá wa tó Nàìjíríà ṣe. ẹ bá jẹ́ ò bá wa torí lè dé ṣe. àkànbí àwọn wí ọmọ olóde rẹ̀ o. ẹ jẹ́ ò bá wa torí lè dé ṣe. Tinubu mọ̀ ló kàn o. Àkànbí mọ̀ ló kàn o. ẹ bá náwó kẹ́ẹ̀dọ̀ ní gbèsè. Tinubu mọ̀ ló kàn o. ẹgbẹ́ fún. Tinubu mọ̀ ló kàn o. ẹ dákun. Àkànbí mọ̀ ló kàn o. ẹ bá náwó kẹ́ẹ̀dọ̀ ní gbèsè. Tinubu mọ̀ ló kàn o. ó yẹ kẹ́ ti gbọ́ pé Tinubu mọ̀ ló kàn o. Àkànbí mọ̀ ló kàn o. ẹ bá náwó kẹ́ẹ̀dọ̀ ní gbèsè. Yorùbá mọ̀ ló kàn o. Tinubu mọ̀ ló kàn o. wà ló yẹ ẹ̀yà. Àkànbí mọ̀ ló kàn o. ẹ bá náwó kẹ́ẹ̀dọ̀ ní gbèsè. Yorùbá mọ̀ ló kàn o. kò sí ohun tó lè pọ̀ bí èṣù. àbí kókó. kò sí ohun tó lè pọ̀ bí èṣù. àfi pẹ̀lẹ́. àfọmẹgbẹ́ Àkànbí jagaba bọ̀gún o. Tinubu jagaba bọ̀gún. Tinubu Àkànbí. ibi ọba lọ là ń lọ. Tinubu Àkànbí. ibi ọba lọ là ń lọ. olódò jẹ́ Àkànbí o. ibi ọba lọ là ń lọ. jagaba bọ̀gún. ibi ọba lọ là ń lọ. Tinubu Àkànbí. ibi ọba lọ là ń lọ. Tinubu Àkànbí o. ibi ọba lọ là ń lọ. èmi ló kàn Àkànbí. ibi ọba lọ là ń lọ. sára rẹ̀ rè o. sára rẹ̀ rè o. sára rẹ̀ rè o. sára rẹ̀ rè o. Tinubu Àkànbí. ibi ọba lọ là ń lọ. Tinubu Àkànbí o. ibi ọba lọ là ń lọ. ibi ọba lọ là ń lọ. Àkànbí ni ó máa lọ là ń lọ. Olówó dé Àkànbí o, bí ó bá lọ là ń lọ. Sára rẹ̀ rè o. Tinubu Àkànbí, bí ó bá lọ là ń lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الذي لا يحضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم عسى تكون له من قد يظن بني سيرا وعلانيا بسم الله الرحمن الرحيم عسى تكون له من قد يظن بني ليلا نهارا بسم الله الرحمن الرحيم عسى تكون لهم من قد يظن بني جمعا فرادا بسم الله الرحمن الرحيم بسم الله الذي لا يحضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد
وعلى آل سيدنا محمد كما صليت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. يحييكم بالتحية الإسلام والمباركة قائلا السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. Yeah, today is on the 17th of February, year 2023. 17th of February, year 2023. Just only 8 days fún general election ní Nigeria. Just only 8 days lókù tá máa fi dìbò general election ní Nigeria. Tó ìwọ̀nba ọjọ́ tó kù yìí náà a bẹ̀ Ọlọ́run, a fi Ànábì wa Muhammad a fi bẹ̀ Ọlọ́run, a fi ọ̀kan ṣoṣo wọ Ọlọ́run a fi bẹ̀ wọ Ọlọ́run. Ìwọ̀nba ọjọ́ tó kù yìí tá a fi di general election ní Nigeria. Ọlọ́run o, má jẹ́ kí a rí ìbànújẹ́ lórí ara wa, má jẹ́ kí a rí ìbànújẹ́ lórí ọmọ wa. Àwa bẹ̀ Ọlọ́run, orílẹ̀-èdè Nigeria dùgbẹ̀dùgbẹ̀ tó mì lókè yìí, Ọlọ́run má jẹ́ ó já. Àwọn kan ń gbèrò pé kí election má wáyé. Ẹ jọ̀ọ́ bá mi tẹ love, like and share, bá mi tẹ love, like and share. Ta ló tẹ anger face yìí? Eléri bú ló ń tẹ anger face yìí. Ẹ̀yin admin mi ẹ bá mi wà talak síbẹ̀ yẹn, tó bá di tẹ anger face bá mi dì wọ́n lọ. Eléri bú má ṣàfà ló ń tẹ anger face yẹn. Eléri bú ló ń tẹ anger face bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ bá mi gbọ́wọ́lé love, like and share. Isimade Ademola, ẹ bá mi tẹ love, like and share ní kẹ́ máa tẹ̀. Ẹ fi lórí bú yẹn lẹ̀ tó ń ṣe orí burúkú ẹ̀. Aliwoye, ẹ bá mi tẹ love, like and share. Ganiu Abdulrasheed Olúwatósìn, ẹ bá mi tẹ love, like and share. N tẹ́ lè ṣe fún mi ni ẹ bá mi tẹ love, like and share. Ẹ fi àwọn lórí bú má ṣàǹfààní yẹn lẹ̀. Àwọn admin mi kí wọ́n bá mi wà talat. Ṣé ti rí bí wọ́n bá ní kí wọ́n máa tẹ̀lé àwọn ghost comment. Èèyàn ní lọ bí tí yàn lọ. Èmi sọ pé èmi ò kàn attend àwọn ghost comment. Because ẹni tó bá tó gbagba sùn lọ́yẹ́, tó bá tó gbagba sùn nínú ọyẹ́, tó bá lè sùn gbangba nínú snow, torí pé kò sọyẹ́ l'Amẹ́ríkà. Ẹni bá lè sùn gbangba nínú snow, kó gbé ojú ẹ̀ jáde, kó sọ̀rọ̀ jáde. Káwá value làákàyè tó fi ń sọ̀rọ̀ yẹn, bóyá làákàyè ẹ̀ what kó bá àwọn ọmọ ẹnìkan sọ̀rọ̀, àbí làákàyè ẹ̀ what kó bá ìyàwó àti family ẹ̀ sọ̀rọ̀, àbí làákàyè ẹ̀ deserve kó nóun fẹ́ bá àdúgbò sọ̀rọ̀. Máa wo bí mo ṣe ń tó, àbí làákàyè ẹ̀ what tó nóun fẹ́ sọ̀rọ̀ ní community. Ká máa sọ pé àbí làákàyè ẹ̀ what ó nóun fẹ́ sọ̀rọ̀ ní state. Àbí làákàyè ẹ̀ what kó nóun fẹ́ sọ̀rọ̀ ní Nigeria. Àbí làákàyè ẹ̀ wá dé level kó fẹ́ sọ̀rọ̀ ní international táwa tí ń sọ̀rọ̀ yìí.
international táwa ti ń sọ ọ̀rọ̀ yìí ṣé làákàyè ẹgbẹ́ mú wa lórí program àbí làákàyè ẹgbẹ́ láti sọ̀rọ̀ kó dẹ̀ máa sọ̀rọ̀ kọ́rọ̀ yẹn dẹ̀ máa ṣe déédéé international kó dẹ̀ di pé wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fún ní award pé ọ̀rọ̀ ihun tí wọ́n ń pè lọ́rọ̀ agbára tó wà ní ọ̀rọ̀ pọ̀ gan. Ọ̀rọ̀ lè yọ obì lápò, ọ̀rọ̀ lè yọ ọfà lápò. So that àwọn riffraff tó máa ń comment òṣì yẹn Isimade ẹ ṣáà máa bá mi love like and share nǹkan ẹ̀ máa gbọ́ wọlé lórí. So that àwa ni a ní ohun tí a fẹ́ ṣe. Ṣẹ́tìrí ìyàtọ̀ wà láàrin ẹni tó ní ohun tó fẹ́ ṣe àtẹni tí nǹkan ń ṣe lọ́wọ́lọ́wọ́. Ìyàtọ̀ wà nú ẹ̀ o. Àwa la dá ọjọ́ ipe tó bá di February 25th a fẹ́ ṣe general election ní Nàìjíríà. Ẹ wá wo ọjọ́ tí a ti dá ọjọ́ yìí. Ọjọ́ yẹn wá kù. Ó wá kù béèrèbé, ó wá kù just ordinary 8 days tí a máa di ìbò general election ní Nàìjíríà. Ṣé mọ̀ pé ìyàtọ̀ wà nínú ẹni tó mọ ibi tó ń lọ àti ẹni tí ò ní destination. So that àwọn tí wọ́n ní destination for the past 3-4 years nothing pariwo lórí social media. Wípé o Yoruba Nation o Yoruba Nation now. Ṣé mọ̀ pé now over 3 years ago wá lọ wájú wọ́n lọ ẹ̀yìn. So that ibi tí wọ́n ń lọ wọ́n ní address ibẹ̀ lọ́wọ́, wọ́n ní GPS, wọ́n ní ẹ̀yìn Google map tó lè fi rìn. Wọ́n kàn bọ́ sórí ìrìn, wọ́n kàn rìn lọ gbére. Ẹ rí pé ló já sí pé ìrìn tí wọ́n rìn tẹ́lẹ̀ bá dé agbàsí àrìn á tún máa wà wọ́n lọ gbúrú. Wọ́n kàn wà wọ́n lọ gbúrú. Àwọn ìmáànù tó wà ní tó ń ṣe pèbí sí àbí lọ́mọ ẹni kọ́kọ́ wà wọ́n lọ gbúrú wà tó yá wọ́n ní ọmọ mọ́tò wà wọ́n gbà lọ́wọ́ ẹ̀ wọ́n gbé fún bọ̀dá ní Kútọ́nù ìyẹn náà wà lọ bú ìyẹn tiẹ̀ wà ń sáré ìyẹn ń sáré gbúrú ìyẹn ń sáré lọ gbúrú. Nígbà tí yẹn sáré lọ báyìí ó kàn kọlu gbọ̀nà ní gbogbo tó kọlu gbọ̀nà báyìí máa tó kàn láyé mọ́lẹ̀ ní gbogbogbò. Wọ́n kàn bàbá Akíntóyè kan today ni Bánjí Akíntóyè kan pé àgbàlagbà lèmi èmi máa farabalẹ̀ wá bàbá Bánjí Akíntóyè wọ́n farabalẹ̀ wá lọ bẹ́ẹ̀ àwọn kan sọ ní mọ́tò pé wèrè ní bàbá ẹ̀bọ̀n mọ́tò wà ní ẹ̀ṣin mọ́tò díẹ̀ báyìí otherwise bàbá kọ́ ni wèrè ẹ̀yin tí wọ́n kó sínú mọ́tò lè gbádùn. Nígbà bàbá tún wà lọ nígbà tó yá wọ́n kàn dé bus stop kan ni wọ́n kàn di pé onítìrì dúró sẹ́gbẹ̀ẹ́ títì ìyẹn kàn ní ẹdú ibo lẹ́ ń lọ wọ́n náà wọ́n mọ ibi táwọn ń lọ ó ní ẹ jẹ́ kí wọ́n wà yín mo mọ ibi tẹ́ ń lọ onítìrì kan tún gba mọ́tò lọ́wọ́ wọn ni onítìrì bá tún wà lọ ìyẹn obìnrin nìyẹn ìyẹn bá ń wà lọ báyìí ìyẹn ń wà lọ báyìí onítìrì bá ń wà lọ báyìí àwọn kan bá ń tọ́ mọ́tò pé ìyẹn onítìrì ṣe ìgbádùn ni ẹ má bínú mà ẹ wà okay unitary bá tún wà unitary bá ń wa mọ́tò lọ unitary wa mọ́tò lọ unitary wa mọ́tò bí unitary ṣe wa mọ́tò lọ báyìí àwọn kọ́kọ́ ni pé unitary ibo lẹ́ ń lọ gbọ̀nà bí tá à ń gbà ọ̀nà bí tẹ́ ń gbà yóò yàtọ̀ unitary kan ẹ wo ọkàn dá àní ọ̀nà ni kí wọ́n desperate kí wọ́n desperate unitary kan páàkì ní gbọ̀n ọkọ̀ páàkì ní December ni ó ní now ibi tá a dé yìí àti dé ìlú àwọn Oṣù. Ìyá Kẹ́sẹ̀tì, you are welcome. You only need to come pé now ibi tá a dé yìí àti dé ìlú àwọn Oṣù. Wọ́n ní ibo ní ìlú àwọn Oṣù. Ó ní ibi tó ti ń bó káàdì. Ìbẹ̀lẹ̀ adé yìí so that nísìnyí gbogbo yẹn bọ́lẹ̀ ẹ lọ sí secretariat ẹ lọ sí Aláùsá ẹ lọ gbàjọba lọ́wọ́ Sanwó-Olú ní Aláùsá. Àwọn kan iná àwọn tó wà ní mọ́tò wa ní pé ìyá wèrè ní gbádùn àti dèbí tá ń lọ
ẹ̀yin ní pé ká bọ́lẹ̀ ní mọ́tò ká máa lọ sí aláwùsá ẹ dákun ṣé ibi tá a wà yìí bí kíyàn wà ní Màdúgùrí kíyàn wà ní Màdúgùrí ọmọ Màdúgùrí bóyá jìnnà sẹ́kọ̀ọ́ kíyàn kan páàkì sáárín títí lánìí ní Màdúgùrí ni ìyá kẹsẹ̀ ẹ̀ kò ní bàjẹ́ fún yín kíyàn kan páàkì sí Màdúgùrí láàrin títì ìyàn kan páàkì sí Màdúgùrí láàrin títì ni ìyàn kan ní pé gbogbo èrò ẹ bọ́lẹ̀ Màdúgùrí ló wà o ọkàn ló ya ẹ wọnú aláwùsá ẹ lọ gbàjọba lọ́wọ́ Sanwó-Olú occupation àbí kí wọ́n pè náà bá mi kó ìbò yẹn kí lẹ́yìn ìbò tí wọ́n lò yẹn náà ṣé occupation ni wọ́n lò ní àbí ìbò yìí náà ní pọ́blẹ́mù mi ọkàn ní pé ẹ wọnú aláwùsá lọ ẹ lọ gbàjọba lọ́wọ́ Sanwó-Olú ẹlẹ́gùn wọn dìde lórí iṣẹ́ ẹ dìde ó yá ẹ máa lọ lẹ́yìn èmi Onítìrí mo ti dé mo wà ní UK mo dẹ̀ fẹ́ gbàjọba ní Nàìjíríà kí ló mo dẹ̀ fẹ́ gbàjọba ní Nàìjíríà so that gbogbo ẹ̀yin ó yẹ wọlé so that ìwọ kí lórúkọ ìkan tó ní pé mi mọ̀ rí pé ìwọ lọ jẹ chief of staff ẹ̀yin Kókìkí ìwọ jẹ defender of staff ẹ̀yin yìí tó máa ń bọ́ṣọ́ lẹ̀ kiri tí ó máa ń ṣe bí ó máa ń bọ́ṣọ́ lẹ̀ kiri yẹn ó ní ìwọ jẹ amúgbálẹ́gbẹ̀ẹ́ chief of staff ta ló tún kù ok ó ní bọ̀dá tó wà ní Kútọ́nù bọ̀dá ní Kútọ́nù mo fi ẹ̀yin jẹ governor of Yoruba nations ẹ̀yin baba Akíntóyè ẹ̀yin ẹ jẹ́ the president all over the president of the Yoruba nation baba bá bọ́ta baba ní àbórí ẹ̀ dàrú baba bá bùlé baba ní ṣé àti níbi táwọn lọ lójú ẹni ṣé mo ní kó announce ni ṣé àti níbi táwọn lọ lójú ẹni baba wá dà sí rọ́ọ̀fù baba ní òun ló dá ogbó ẹ̀rú o Uncle Pie ọ̀nà àti wà Uncle Pie àwọn ti jẹ́ Uncle Pie ọ̀nà àwọn ti gba Uncle Pie baba bá dà sí baba ní ṣé àti níbi táwọn lọ ni ṣáde bí táwọn lójú ẹni òun wá ní ká bọ́lẹ̀ ní mọ́tò òun ní sìn mọ́tò ti lọ mọ́tò lè gbáwájú mọ́ mọ́tò lè lẹ́yìn mọ́ bí wọ́n ti dàrú wọn lọ́wọ́ àwọn Yoruba Nation àwọn United Nation àwọn America àwọn gbogbo wọn ti padà lẹ́yìn wa wọn tẹ̀lé wa mọ́ kíníkan mo ní bàbá wáì tí ẹ̀ ń tanra yín báyìí ẹ̀yin tẹ́ ẹ̀ ń lọ bì kan gẹ́gẹ́ bí àgbàlagbà tí ẹ̀ ní àdírẹ́sì ibi tẹ́ ẹ̀ ń lọ lọ́wọ́ tẹ wá gbé mọ́tò sórí ọ̀nà tẹ wá ń tẹná lọ pú nígbà ẹ̀ẹ̀dẹ̀ mọ́ bí tẹ́ ń lọ bó kò dá now so that ibi tí mo ti lọ ní pé mi èpìpì ẹ̀ lè tẹ́lẹ̀ o àwọn wèrè ní kọ́mẹ́ntì sọnù ló gbé mi ya o ṣùgbọ́n n tó wá ṣẹlẹ̀ ní pé àwọn tí wọ́n mọ ibi tí wọ́n ń lọ tí ọ̀nà ti dàrú mọ́ wọn lójú ẹ má fi wé àwa ta níbi tá à ń lọ so that ibi tá à ń lọ àwa ti fẹ́ débẹ̀ ṣe mọ̀ bí ẹni gbéra láti Àbújá tó wá ń bọ̀ by road tó wá ń lọ sí Èkó ó ti dé bí Bágà láti Àbújá ó ń lọ sí Èkó ó ti dé Bágà so that ṣe mọ̀ pé ó ti wà ní ìtòsí Èkó bẹ́ẹ̀ ni ìrìn àjò àwa Yorùbá ló kàn ṣètìlẹ̀ àwa Yorùbá ló kàn tá à ń tẹ̀lé bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti àwa tí à ń tẹ̀lé Alhaji Musiliudeen Ayinde Akínsànyà MC Olúọmọ Gbádéwọ̀lúwọ̀n #1 driver ní gbogbo Lagos State ẹni bá wọ mọ́tò Akínsànyà fọkànbalẹ̀ ọkọ̀ ayọ̀ ló wọ̀ ọkọ̀ ayọ̀ ni mo 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 wo ẹni bá fi lè wọ mọ́tò Akínsànyà ọkọ̀ ayọ̀ ló wọ̀ àwọn léyìí ṣe mọ̀ pé driver tó ní nonsense ó yàtọ̀ sí driver tí ò ní nonsense ẹni tó fi jẹ́ #1 driver ní gbogbo Lagos State tó wá gbé yín sọ́kọ̀ ó
ó máa gbé yín débi tó ń lọ. Ó máa gbé yín débi tí ẹ̀ ń lọ. Làwa ṣe ń dúpẹ́ ikébi táwa ń lọ. Àwa ti fẹ́ débẹ̀. So that àwa ti fẹ́ débi tá ń lọ. Ẹ má fi wé ayé àwọn tí ẹ pé nǹkan ń ṣe wọ́n, àwa ń palẹ̀ mọ́ láti ṣe nǹkan. So that ẹ pé yàtọ̀. Mo kàn sáré ṣe difference ọ̀rọ̀ àwọn méjèèjì ni. Mo kàn ṣe clarification ni. So that àwa ti fẹ́ débi tá ń lọ. Àdẹ̀mọ̀kẹ́ lágbọ́rọ̀ Ọlọ́run máa mú wa délẹ̀ lérí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Ìbejì ẹkùn àgbò tó wá mì kò ní jábọ̀. Wàláhì kò ní jábọ̀. Ó ń ṣe ọmọ olóòkú bẹ́ẹ̀ ni àní símọ́ àwọn òkú ẹ̀. Wàláhì. Mo wá bẹ Ọlọ́run lẹ́ẹ̀kan. Mo níwọ̀nba tó kù tá a fi ṣe election Nàìjíríà yà bẹ Ọlọ́run. A bẹ Ọlọ́run, a fi ànábì bẹ Ọlọ́run. A fi ìjẹ́ kan ṣoṣo Ọlọ́run tí ò ní pé méjì a fi bẹ̀wọ̀ Ọlọ́run. Ọlọ́run o, má fi aburú kàn wá tọmọtọmọ tayátayá tẹbí tará. Ọlọ́run o, ó dájú ṣáká inú ìṣesí Ọlọ́run pé láàárín èní síjọ́ mẹ́jọ sí on the 25 tá máa dìbò àti ẹ̀yìn on the 25 ọba tó ní wá nìkan ló mọ ẹrú ẹ̀ tó fẹ́ pè sọ́dọ̀. Ó pọ̀ nù ẹni tí ó máa bọ́ síwájú Ọlọ́run. Ó pọ̀ nù ẹni tó máa bọ́ síwájú Ọlọ́run tí ó dẹ̀ tí mọ̀ wípé òun máa bọ́ síwájú Ọlọ́run lásìkò tá a wà yìí. Wàláhì. Ẹlòmíì wà ń sìn. Ẹlòmíì wà báyìí tó já sí wípé kò tí mọ̀ wípé ìdìbò 2023 òun ló pín ìbò tó máa bá wọn dì láyé. Abẹ́ Ọlọ́run. Èyí tí mò ń sọ yìí àdìtú ni. Tẹ́nìkan ò lè fọwọ́ sọ̀yà wípé òun dára òun lójú. Ṣùgbọ́n ẹ̀bẹ̀ tá ń bẹ Ọlọ́run ni wípé abẹ̀wọ̀ Ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ ànábì tó ní pé nájíní láì. Ànábì ní tí wàhálà bá ti wà nínú ìlú. Ànábì ní tí ìlú ò bá ti rọgbọ mọ́. Ànábì ní tí ìlú bá ti ń dàrú bí ìlú ṣe rí. Ànábì ní kẹ́ máa pe gbólóhùn pé nájíní láì. Nájíní àbí kó máa ní nájíná jámù nìyẹn. Tó bá ní nájíní wọ́n náà ń bẹ lọ́hun fúnra ẹ̀ ní pé nájíná ìlàí. Nájíná ìlàí. Min kulli kaidi aduwi. Min kulli kaidi aduwi. Wọ́n náà bá mi sọ o. Bí mo jẹ́ ń sọ yẹn, wọ́n náà máa sọ o. Ọ̀rọ̀ ànábì ni o. Bàbá wa Sheikh Imamu Abdul Fattah Zakariya wa alaikum salam. Ànábì ni ẹ máa sọ pé nájíní láì. Nájíní láì. Min kulli kaidi aduwi. Min kulli kaidi aduwi. Wa kullu shari abibi. Wa kullu shari abibi. Wa kullu shari zamani. Wa kullu shari zamani. Kí wá ní ìtumọ̀ rẹ̀ kó lè mọ̀ bóyá tó? Kí ni ìtumọ̀ rẹ̀ kó lè mọ̀ bóyá value tó? Kó yá máa wí lójoojúmọ́ kéré jù. Ṣe 11 láàárọ̀ kó ṣe 11 lálẹ́. Wà ní nájíní ìlàí. Ìwọ Ọlọ́run ọba mo pè ẹ́. Nájíní làmí Ọlọ́run. Nájínà làmí kó làwọn ọmọ mi kó la ìyàwó mi, làwọn ẹbí mi, làwọn ará mi. Nájínà Ọlọ́run làwà. Min kulli kaidi aduwi. Bó ṣe lè wùn kí àwọn ọ̀tá máa dètè so. Bó ṣe lè wùn kí àwọn ọ̀tá máa gbèrò tó láburú. Lé mi lórí, léyàwó mi lórí, lọ́mọ mi lórí.
najina min kulli kaidi aduwi gbogbo táwọn ọ̀tá bá ń gbà lérò lé wa lórí Ọlọ́run là wá wa min kulli sharin abibin Ọlọ́run o abẹ̀wò Ọlọ́run gbogbo àwọn ọ̀tá tó wá ń fojú jọ rẹ̀ torí pé tí kulé ò bá pa ní tòde ò lè pa ní àwọn ọ̀tá kan wà aṣọ ọ̀rẹ́ ni wọ́n gbé wọ̀ wà wá ṣe bí pé ọ̀rẹ́ ẹni wọ́n aburú tó dẹ̀ ń ṣe fún ẹ lẹ́yìn ó pọ̀ wa kullu sharin abibin gbogbo aburú tí ọ̀rẹ́ ni ọ̀rẹ́ tó ń ṣe ọ̀rẹ́ tó dẹ̀ ń ṣe bí ọ̀tá tó bá ń ṣe sí mi najini Ọlọ́run là wá wa min kulli shari zamani wa min kulli shari zamani Ọlọ́run o àwa bẹ̀wò Ọlọ́run aburú tó ń bẹ nínú ìgbà tá a wà yìí fúnra rẹ̀ náà ẹ mọ̀ pé aburú wà nínú ìgbà tá a wà yìí tó pọ̀ pàápàá jùlọ lásìkò election tó ń bọ̀ yìí Ọlọ́run o gbogbo ohun tó lè jẹ́ aburú tí ìwọ Ọlọ́run ti mọ̀ táwa ò mọ̀ Ọlọ́run o abẹ̀wò Ọlọ́run máṣàláì la ẹnìkan kan wà gbogbo ẹni tó bá ṣàmì àdúrà yìí Ọlọ́run o ká wá kún ẹni tó máa là nínú aburú òṣèlú yìí torí pé ẹnìkan ò ní kápá lórí pé nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ indallahi ilmu saa indallahi ilmul gaibi ọ̀dọ̀ Ọlọ́run nìkan ni mọ̀ kọ̀kọ̀ wà ọ̀dọ̀ Ọlọ́run nìkan ni mọ̀ ohun tó máa ṣẹlẹ̀ ní àsìkò kọ̀ọ̀kan wà Ọlọ́run nìkan ló nímọ̀ nípa gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lábẹ́ sánmọ̀ yìí àwa bẹ̀wò Ọlọ́run abẹ̀wò Ọlọ́run abẹ̀wò Ọlọ́run a nẹ́bọ a ò nóògùn ṣùgbọ́n a ní Kùránì Karim Ọlọ́run wọlá Kùránì Ọlọ́run má ṣe láì gbé wa borí nídìí eléyìí ẹ dákun kó ní kálukú lọ tọwọ́ ọmọ ẹ bá ṣọ́ ìwọ̀nba tó kù tá máa fi ṣe election yìí kó ní kálukú lọ tọwọ́ ọmọ ẹ bá ṣọ́ ló fi já sí wípé ibi tí máa fi bẹ̀rẹ̀ tọ́pìkì mi ni wípé ẹ rí pé tọ́pìkì mi tí mo fẹ́ treat ilé ni mo ní pé I support Sheikh Jaqmal mo ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀ Sheikh Jaqmal mo wá ní pé ẹ̀yin Yoruba Nation arọ́wọ́ yín o ẹ̀yin ọmọ Nàìjíríà a kú rọ́jú ìgbà díẹ̀ ló kù topic mẹ́ta ló fẹ́ sáré treat nìyẹn ṣé wá rí ìgbà díẹ̀ tó kù yìí kó ní kálukú lọ tọwọ́ ọmọ ẹ bá ṣọ́ o ìtorí wípé bá ṣe ń yọ́ só bẹ́ẹ̀ ni à ń yọ́ gbọ́ ẹ rí wípé ọ̀sẹ̀ tó kọjá yìí ọ̀gá àgbà orílẹ̀-èdè Nàìjíríà wọ́n gbé ìròyìn kan jáde wọ́n ní wípé àwọn ń gbọ́ fìrìfìrì àwọn dẹ̀ ń rí wípé àwọn Yoruba Nation wọ́n ń gbèrò láti da election tó ń bọ̀ yìí rú òótọ́ ni kò sí rọ́ńbẹ̀ ẹ ti rí pé ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá pátápátá ní Nàìjíríà ẹ jẹ́ n gbé jáde dáadáa àwọn náà sọ wípé àwọn ń gbọ́ wípé àwọn dẹ̀ ń rí wípé àwọn Yoruba Nation wọ́n ń gbà lérò láti da ìbò tó ń bọ̀ ìrú nítorí kíni nítorí pé wọ́n ti lulẹ̀ nítorí pé Yoruba Nation ti kíni Yoruba Nation ti forí ṣánpọ́n nítorí pé ẹni tí bá ń rìnrìn àjò tí ò bá ní àdírẹ́sì lọ́wọ́ àdánwò tó máa ń dé bá rú wọn ló dé bá Yoruba Nation torí pé bí wọ́n bá nífẹ̀ẹ́ Yorùbá èèyàn á ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ọmọ ọkọ Yorùbá ẹ rí pé mo sọ̀rọ̀ kan níjẹjọ nípa bọ́ì tí wọ́n ń pè ní Awíkonko yẹn bó tiẹ̀ já sí wípé ọwọ́ kan péré ni mo lò jẹ́ n jáde padà ṣùgbọ́n bó ṣe lè hùn kó rí jẹ́ n jáde padà tó bá pé lóòótọ́ ọmọ Yorùbá ní ẹ́ ó jẹ́ kí wọn náà hùwà gẹ́gẹ́ bí bọ́ì tí wọ́n ń pè lọ́mọ Awíkonko yẹn
tí màá ké bóyá wí kóńkó yẹn ó kàn yíwọ́ sọ́dọ̀ mi mo dẹ̀ fẹ́ kulẹ̀ ọwọ́ mo fi gbádànù tí màá ké bóyá ó kàn yíwọ́ wá bá mi tó dẹ̀ mọ̀ wípé ihun tí mò ń jà fún lòun náà padà wá ń jà fún sìn Yoruba Nation tí mò ń sọ wípé kò sọ náà ń bẹ̀ òun nìwọ náà ń sọ ń sìn pé kò sọ náà ń bẹ̀ so that ọ̀rọ̀ tí mo dẹ̀ wá ń sọ tó wá torí ẹ̀ wá yíwọ́ lù mí wọ́n gan mọ̀ pé mi ò parọ́ so that ṣùgbọ́n bó ṣe lè wù kó rí mo máa ń sọ pé mi ò kí ń mi ń ṣàbòsí talent mo dẹ̀ sọ nú ọ̀rọ̀ tí mo sọ mo ní Ọlọ́run bùn lẹ́bùn Ọlọ́run fún talent fíìsì kan lọ́lọ́run yọ kó ń bẹ ọlọ́kàn yọ fíìsì àlùbáríkà ọlọ́kàn yọ kó ń bẹ ṣùgbọ́n kọ́lọ́ wọlé ànábì kọ́lọ́ bá mi dá fíìsì yẹn padà sára wí kóńkó torí pé mo rí pé ó pẹ́ mi kò dá mi lóhùn tí wọ́n bá dẹ̀ ti respect is reciprocal mo ti palẹ̀ mọ́lẹ̀ fún ṣùgbọ́n mo ṣe lu lánsà yẹn gbangàn mo wá ṣọ mi pé kò dáhùn ta ló dáhùn ni ìṣe ní bàjẹ́ kó mọ̀ wípé torí tí inú bá ti ń kún tí wọ́n bá dẹ̀ ti ń wo aṣọ àkànpọ̀ aṣọ ìyẹn tó palẹ̀ mọ́ wèrè nìyẹn o ṣùgbọ́n ó padà wá sọ̀rọ̀ kan tí mo rí wò ní prógámù yìí ó náà òun sọ nígbà náà fáwọn Yorùbá Nation pé ẹ jẹ́ ká ní plan B tí plan A ò bá work á lo plan B ìyẹn ló ń pè lọ́mọ ọkọ tẹ́gbẹ́ àwọn tó takú sójú ọ̀nà pé ẹ má dìbò ẹ ní dìbò ọpọlọ wọn ti dàrú torí pé tẹ́ bá pé lóòótọ́ lẹ̀ ń fẹ́ kí Yorùbá kó lóko ẹrú ẹ dákun without election báwo la ti fẹ́ select without election ṣé believe pé tí Yorùbá ò bá débẹ̀ ṣé ẹ mọ̀ pé àlà Yorùbá Nation ò ní wáyé láyé ní tá à ń sọ fún wọn nìyẹn mo wà lórí program ẹ ló mo wà lórí program ẹ má tún pé so that Awíkóńkó yẹn ó padà wá ó ṣe normal so that yẹn mo fi rí pé ọmọ ọkọ Yorùbá ni ṣùgbọ́n Awíkóńkó àkàndá ọ̀rọ̀ má kí n pè lákàndá ọ̀rọ̀ torí má dáràn mọ́ má wà bá wa torí wà báyìí wọ́n ń kọlùrú àwa báyìí wọ́n ń kọ bá bu àyàlà wa ṣùgbọ́n mo rí pé ò dá mi lóhùn àìdá mi lóhùn yẹn ṣọ́ọ̀pù náà kù àwọn ọ̀rẹ́ náà mọ́ fà torí pé ihun tí mò ń pèpè lù wọ́n náà ń pèpè fún mi ò bẹ́ ẹja mọ́ Awíkóńkó mi ò bẹ́ ẹja mọ́ wàláì mi ò bẹ́ ẹja mọ́ ṣùgbọ́n tí o bá tún wá wàyí ń dítún ń díná mo wà nílé o ṣùgbọ́n tó bá ti wá mọ́ I love you tó mo máa ń gbádùn ọ̀rọ̀ Awíkóńkó gan ìdí eléyìí ọ̀gá àgbà ilé ọlọ́pàá wá sọ wípé àwọn Yorùbá Nation fẹ́ dà lóru wọn ò dẹ̀ parọ́ mọ́ wọn torí pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ Nàìjíríà tẹ́ ẹ̀ ń rí lọ́wọ́lọ́wọ́ ń sìn wọ́n ń sun báǹkì ni o wọ́n ń dáná títí ni o wọ́n ń ba nǹkan jẹ́ ni o nítorí pé kí election má wáyé ni bẹ́ẹ̀ dẹ̀ ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ a máa dìbò a máa wọlé ẹ dákun bí ìjọba bá ń ṣe ètò wọn lókè lọ́hùn tí wọ́n takú tí wọ́n yarí tó sọ pé dandan gbọ̀n àwọn fẹ́ máa fara ní wá kílítà wa náà tí wọ́n máa fara ní ara wa dàkúlítà wa náà tí wọ́n máa fi ara ní ara wa nígbà pé à ń wá òmìnira láti kó olóko ẹrú láti kó lọ́wọ́ àwọn tó ń fìyà jẹ wá ìtàwa náà tí wọ́n ń fi ara ní ara wa adìyẹ tó wá ń tọ̀ sínú sàásùn ni sàárì ẹ̀ ló ń bàjẹ́ ṣé ẹ̀ mọ̀ ni nígbà tẹ́yìn Yorùbá Nation tẹ́ torí pé ẹ ti lulẹ̀ tẹ́ wá fẹ́ bà gbogbo ilẹ̀ Yorùbá jẹ́ ẹ dákun ṣé wọ́n jà ní north tẹ́ pé ilẹ̀ àwọn Haúsá ṣé wọ́n jà ń bẹ̀ ẹ̀yin Yorùbá wá kóra yín jọ ẹ wá ń ba south jẹ́ ẹ wá ń ba báǹkì jẹ́ ẹ ń ba gbogbo nǹkan ṣiṣẹ́ ẹ mọ̀ wípé sàárè yín lẹ̀ ogún yín lẹ̀ ń bàjẹ́ because bẹ́ẹ̀ ṣe ń bàjẹ́ yẹn owó yín tí ó jẹ́ kí ìjọba tún ná fún yín náà máa tún fi tún ṣe ibi tí ẹ ti ní làákàyè nìyẹn dẹ̀ lè achieve aim yín kẹ́ ẹ bá gbogbo òlú jẹ́ jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ lè rí Yorùbá Nation
now ẹ lè rí Yorùbá nation. Ẹ lè rí Yorùbá nation now. Ẹ bá gbogbo ìlú jẹ́ ẹ lè rí Yorùbá nation. Election dẹ̀ máa wáyé, Amadibo, Amawole. Ṣùgbọ́n lópin ìgbà tí ilé-iṣẹ́ ọlọ́pàá ti sọ nsìn pé àwọn náà ti wá ń dẹyìn o. Àwọn náà ti ń dẹyìn o. Ẹ rí pé àwọn kankan nú yín wọ́n ti sá kúrò nínú ìlú. Ṣé yé yín? Ṣé wá dẹ̀ yín tó kù tẹ́ ní pé ẹ lọ darapọ̀ mọ́ àwọn tó ń ṣe protest jẹ́jẹ́ láti fi ba ìlú jẹ́. Ẹ lọ múra sílẹ̀ o. Èmi ò bá yín bẹ lọ́hun kú òjijì o. Torí èmi náà ò bẹ lọ́hun kí n kú lójijì o. Ṣùgbọ́n ẹni bá ní ẹ̀mí ara ẹ̀ lò, má bá wọn dà lúrú o, má bá wọn lọ dà dìbò rú o. Tó bá make attempt láti wá dà ìbò rú, Alaba Musa, bismillah kulu Allah in advance fún yẹn o. Bismillah kulu Allah in advance. Kó máa lọ bá gbogbo ẹ̀yin tẹ́ bá gbà lérò láti dà lúrú o, láti dà ìbò rú o. Kẹ́ mọ̀ wípé ọjọ́ ọkú yín lẹ ń bèrè kíákíá o. Sheikh Adam Aliegbawi, you are welcome. Ìdí eléyìí ẹ má bá wọn sí níbi pé kí ìlú dàrú o. Because ṣé tí gbogbo tẹ́ ń bàjẹ́ yẹn tẹ́ ń dàrú yẹn òótọ́ ara ni aráàlú. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ lọ́mọ kíní kan dájú wípé ara tó ní wá lásìkò yìí ìtura ń bọ̀ láìpẹ́ o. Innama alwuziri yusra. Lẹ́yìn ìnira ìdẹ̀kùn ń bọ̀ o. Ìdẹ̀kùn ló dé yìí o. Ìdẹ̀kùn ló ń bọ̀ lẹ́yìn yìí o. Ìgbà díẹ̀ náà ló wá kú o. Tá máa kúrò ní oko ẹrú o. Gbogbo wa ti mọ ìṣòro tá ní Nàìjíríà, a ti sọ fún wa. Àwọn tó wà lábẹ́ ìṣòro wa òun làwọn kàbá. Ẹni tó dẹ̀ ń bọ̀ yìí, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yìí, ó rẹ́dì láti destroy gbogbo ohun tí ń jẹ́ kàbá ní Nàìjíríà. Kí wá lóde tá fọwọ́sowọ́pọ̀ kí a gbé Aṣíwájú dépò àṣẹ. Bàbá tiẹ̀ wá ní ohun tó ń dùn wá tá fẹ́ gbà lọ́wọ́ Aṣíwájú, ṣe bó jẹ́ kí a gbé débẹ̀ náà. Ayé bàbá ìyàwó, you are welcome. I cite you. God bless you. Ayé kò ní bàjẹ́. Alhaji Komorudin Odunlami Ayenoyun, bàbá ìyàwó, you are welcome. So that when tẹ́ ń ba nǹkan jẹ́ nínú ìlú, tẹ́ lọ ẹ̀yin Yoruba Nation, tẹ́ wá lọ darapọ̀ mọ́ àwọn aráàlú, tẹ́ wá ń ba nǹkan jẹ́ olórí burúkú ara wọn náwó ní báǹkì o. Èèyàn tó bá náwó ní báǹkì, tó náwó ní báǹkì gidi, kò ní kán lọ́lú báǹkì tó náwó sí o. Kò ní kán lọ́lú báǹkì tó náwó sí o. Ọjọ́ tí mo rí pé wọ́n fọ́ báǹkì Aṣérò l'Abẹ́òkúta, ọjọ́ tí mo rí, ẹ wò, ojú oorun mo wà, ojú mi dá wáí lẹ́sẹ̀kẹsẹ̀, torí pé bẹ́ẹ̀ ni mo náwó sí. Torí mo náwó ń bẹ̀. Ojú mi dá wáí ní lẹ́sẹ̀kẹsẹ̀. Olórí burúkú ara yín, o ní náwó ní báǹkì, kò wá ní kọ́kọ́ lọ sí báǹkì yẹn o. So that ọ̀pọ̀lọpọ̀ wọn ò náwó ní báǹkì o. Wọn ò náwó ní báǹkì o. Tọ́lọ́ ń fọ́ báǹkì o. Ó dà nígbà tẹ́ wá fọ́ báǹkì nsìn. Tẹ́ bá wo báǹkì jẹ́, tíjọba Federal Central Bank tó bá wá fẹ́ circulate owó sínú ìlú, ibo náà máa kó sí. Ẹjọ́, ibo náà fẹ́ kó sí. Nígbà tẹ́ ti ń fọ́ owó báǹkì, ibo náà fẹ́ kó sí. Ṣé kán wá kó sáàrin ọjà ni, àbí kí wọ́n lọ kó sínú márúwá, àbí kí ibo náà fẹ́ kó sí. Láti sọ fún yín pé ẹ lo ọpọlọ. Ẹ lo ọpọlọ. Ìjà tá ń jà yẹn, tá ń ba nǹkan jẹ́ yẹn, kò help wa ní Nàìjíríà. Ìjà tá ń jà, tá ń ba nǹkan jẹ́, kò help wa ní Nàìjíríà. Ìgbà díẹ̀ ló kù náà. Ká dìbò, ká yànyàn síbẹ̀, ká wá bẹ̀rẹ̀ ìgbà ọ̀tun ní Nàìjíríà. Ẹ wá yarí, ẹ bẹ̀rẹ̀ sí ní ba nǹkan jẹ́, ẹ wá ń pariwo. Gbogbo ẹ̀yin Yorùbá Nation tẹ́ wà lábẹ́ ọ̀rọ̀ yẹn,
láìpẹ́ láì jìnnà ẹ rí pé gbogbo yín lọ́wọ́ máa tẹ̀. Àwa náà táwa jí aráàlú ìwọ̀nba ni ká máa wá fi ara nira wa. Òótọ́ ààrẹ Buhari ó sọ̀rọ̀ lánàá àbí jẹta. Ṣé ti rí èmi náà èmi ò kí ń gbọ́rọ̀ ààrẹ wàláhì mi kì í parọ́. Èmi ò kí ń gbọ́ ọ̀rọ̀ ààrẹ. Mi ìmọ̀ tó dé èyìnbó ẹ̀ mi kì í gbọ́. Mi ìmọ̀ tó dé ayé wàláhì mi ń gbọ́ òyìnbó ààrẹ mi ìmọ̀ tó dé. Mi ń gbọ́ òyìnbó ààrẹ. Ṣùgbọ́n mo padà wá lọ gbọ́ nínú àwọn aláròyé àwọn onígbà mo padà wá rí pé wọ́n sọ wípé kamano ọmọ adá 200 naira padà síta ọmọ wa kó 500 àti 1000 nítorí efele àbí kí ló kọ wèrè governor central bank. Ok, kò sí wàhálà. Ìdálù níṣèlú oníkálùkù ní ẹ̀tọ́ láti ṣe ohun tó bá wù nínú ìlú ẹ̀. Ṣùgbọ́n Lagos State àti Ogun State àwọn ti panupọ̀ wípé for now 1,500 and 200 old note kan máa ná o. Èmi kọ́ mo sọ o, ìjọba ló sọ o, ẹ̀rí òun leléyìí o. Ṣé ti rí o, yẹn gbé wálẹ̀ kọ̀ọ̀kan. Lagos State leléyìí o. Ẹgbẹ́ Lagos State leléyìí o. Àwọn sọ pé nísìnyí o, àwọn gbà láti máa ẹni tí ó bá ti gba new note yẹn sáré wò náà yẹn sáré kà. Ẹni pé Lagos State ló sọ bẹ́ẹ̀ o. Lagos State ní ẹni tó bá kọ̀ láti gba náírà àtijọ́ nípínlẹ̀ Èkó yóò fojú ba ilé ẹjọ́. Ìjọba Sanwó-Olú ló sọ bẹ́ẹ̀ o. Ẹni tó bá kọ̀ láti gba náírà àtijọ́ ní ìpínlẹ̀ Èkó yóò fojú ba ilé ẹjọ́. Bákan náà Ogun State náà Dàpọ̀ Abíọ́dún ó ní a ó ti báǹkì tó bá kọ̀ láti gba náírà àtijọ́ nípínlẹ̀ Ògùn. Dàpọ̀ Abíọ́dún tẹtirísìn nípínlẹ̀ Ògùn. Dàpọ̀ Abíọ́dún ní pé ẹni tó bá kọ̀ ẹni tí a ó ti báǹkì tó bá kọ̀ láti gba náírà àtijọ́ ní ìpínlẹ̀ Ògùn. Dàpọ̀ Abíọ́dún ló sọ bẹ́ẹ̀. Nídìí eléyìí àwọn aráàlú náà ẹ̀mẹ́ka fara nira wa. Ẹjá máa gba owó yẹn wọlé. Ẹjá máa gbà láàrin ara wa, ẹjá máa ná láàrin ara wa títí tí a máa fi dìbò, títí tí a máa fi wọlé. Tí ìjọba tuntun bá dé, ìjọba bàbá wa Bọ́lá Ahmed Tinubu bá dé, a máa reorganize gbogbo ẹ̀. A máa reorganize gbogbo ẹ̀. Bàbá ti sọ, bàbá ní ẹ bá kó náírà pamọ́, ẹ bá kó epo wọlé, ẹ bá ṣe gbogbo ẹ̀, a máa dìbò, a máa wọlé. Tí bàbá bá ti wọlé, a máa rearrange gbogbo ẹ̀, gbogbo owó tó bá wà lọ́wọ́ yín a máa gbà padà. Ẹ fọkàn balẹ̀. Nídìí eléyìí gbogbo ọmọ Nàìjíríà ẹ jẹ́ ká ṣe sùúrù. Ẹ jẹ́ á ṣe sùúrù. Ẹ dákun torí t'Ọlọ́run, ìgbà díẹ̀ náà ló kù. Ìgbà díẹ̀ náà ló kù. Yorùbá ní tégún bá ń lé ni. Yorùbá ní tégún bá ń lé ni ká máa rọ́jú. Tégún bá ń lé ni wọ́n ní ká máa rọ́jú. Bó ṣe ń rẹ ara ayé bẹ́ẹ̀ náà máa rẹ ara ọ̀run. Láìpẹ́ láì jìnnà ó máa tó rẹ̀ wọ́n. Torí pé tégún bá ti ń débi ó ti fẹ́ yọ nìyẹn. Èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ Nàìjíríà kò ṣẹlẹ̀ rí. Kódà ìgbà COVID-19 gan ò le tó yìí. Àwa gan tá ń send owó sáwọn èèyàn Nàìjíríà ó ti sú wa. Ó ti sú wa. Wàláì, ó ti sú wa. Gbogbo àwọn èèyàn tó ń béèrè owó lọ́wọ́ mi láti bí ọ̀sẹ̀ kan sìn mo ń kanra mọ́ everybody ni. Anybody má ti ẹ̀ pè mí lọ. Because ọ̀pọ̀lọpọ̀ lómi ta fún lówó gan kò rówó gbà. Kò rówó gbà. Ẹ
dákun kí n máa send owó síyàn kó tó máa sọ fún mi pé owó tí mo send sórí 50,000 yẹn o 10,000 ló ń fi gbà o kí n fi 10,000 lé lórí tó máa fi gbà. Ní o fẹ́ ṣe yẹn dà jẹ́ máa pín ẹnubẹ̀dì má bèrè owó lọ́wọ́ mi mọ́. Sọ́dọ̀ a mọ̀ pé kò sẹ́ni tí ò dé bá àwésù alájì máa ń ṣe à. You are welcome. God bless you. Last man standing. I concur with you. I concur with you. Ẹ wo nídìí eléyìí ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run gbogbo àwọn aráàlú ẹ jẹ́ á ṣe sùúrù. Mo bẹ̀ yín ní ẹ jẹ́ á ṣe sùúrù. Ẹ jẹ́ ká túyáyà ní on the 25th next week Saturday. Ẹ jẹ́ kí a lọ dìbò fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Òun nìkan ló lè gbà wá nínú ìyà yìí o. Ìyà yìí pọ̀ lóòótọ́ o. Wàláì ìyà yìí pọ̀. Wàláì mo pity ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà. Pẹ̀lú bí mi ò ṣe sí Nàìjíríà tó èmi gan Philippine yẹn. Wàláì. Because I have business in Nigeria. I have so many things tí mo ṣe in Nigeria. Ó affect so many things. Ẹ rí pé wíìkì gbogbo wíìkì tó parí mi tẹ̀ ṣe program láàrin ọ̀sẹ̀. Ó affect a lot. Àìmọye transaction ló pend. Àìmọye business ló dàrú. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run gbogbo ọmọ Nàìjíríà ẹ jẹ́ ká ṣe sùúrù. Ẹ jọ̀ọ́ tó tán. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á ṣe sùúrù. A bẹ̀ yín torí t'Ọlọ́run ẹ jẹ́ á ṣe sùúrù. Ìgbà díẹ̀ ló kù. Solution fún àwọn ọmọ ìlú ni pé ẹ jẹ́ kí voters card yín wà standby. Ẹ fi Yoruba Nation lẹ̀ wọ́n ti lulẹ̀. Ọ̀rọ̀ wọn dàbí orógbó ni kò wúlò. Ìjìjẹ bí yàn jẹ́ akoro èpo ẹ̀ kò sunwọ̀n so that ọ̀rọ̀ wọn ti di orógbó. Wọn di voters card wọn lè dìbò wọn wúlò fún wa kàn ṣá má wá dá lúrú ní tiwa. Ẹ pé wọ́n ti sinmi díẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí. Wọ́n ti sinmi lórí social media ṣùgbọ́n tó kù nísìn ni pé wọ́n wá fẹ́ máa dọ́gbọ́n dá lúrú. Wọ́n fẹ́ máa dọ́gbọ́n wá dá lúrú. Ìyẹn la wò nígbà. Nídìí eléyìí àwa tá mọ̀ pé ọmọ Yorùbá tàtà ni wá. Ká dẹ̀ mọ̀ pé that's only hope tá ní lásìkò yìí. Ẹ jẹ́ kí a gbìyànjú kí a tún yáyá ká tú yáyà kí a lọ dìbò fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdẹ. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run bá wa mú. That's only Messiah tá ní tó lè bá wa tún ìlú wa ṣe. Òun ni Tinubu o. Òun ni Tinubu o. Òun Tinubu o. Òun ni Tinubu o. Ẹ jẹ́ kí a gbà kó bá wa tún Nàìjíríà ṣe o. Ẹ jẹ́ kí a gbà kó bá wa tún Nàìjíríà ṣe o. Inú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó wà ńsìn tán náà ń díje lọ́wọ́. Mo sọ Ẹ̀yin Awíkóńkó sọ ọ̀rọ̀ kan mo dẹ̀ pé ọ̀rọ̀ onílàákàyè ni. Tẹ́ bá pé Tinubu ò dá ẹ jọ̀ọ́ ta ló dá náà méjì tó kù. Tí wọ́n bá wò pé Tinubu ò dá ta ló dá náà méjì tó kù. Jọ̀ọ́ tó t'Ọlọ́run àwọn mẹ́ta tó wà on race yìí àwọn mẹ́ta náà ti ṣe ìjọba rí. Àwọn mẹ́ta ló jẹ́ kí ni wọ́n ti ṣe ìjọba rí. Ẹ jẹ́ ká wá gbé sí ẹ̀gbẹ́ ara wọn. Ìjọba tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe ta ló ṣiṣẹ́ jù. Àtíkù ti jẹ́ vice president rí. Àǹfààní wo l'Àtíkù ṣe sí ìpínlẹ̀ Nasarawa àbí bó tó ti wá yẹn? Àǹfààní wo ló ṣe tó lè fi campaign lénìí? Peter Obi ó ti jẹ governor rí ní kílókọ state Peter Obi yẹn náà. Ilẹ̀ Igbo òun ìtẹ̀ wọ́n ti kọ́kọ́ state yẹn Anambra. Àǹfààní wo ni Peter Obi ṣe sí Anambra? Tó wẹ́ pé Peter Obi tún Anambra ṣe tó bá ṣe standard kí ló tó lè máa gbé Anambra tó fi wá ń gbé Èkó. Èkó tí Tinubu wá ti ṣe governor tóun tún ṣe ibẹ̀ ni Peter Obi wá ń gbé. Ẹ dákun nígbà tí èèyàn méjì kọ́ ilé tí ìwọ wá fi ilé tó kọ́lẹ̀ tó wá ń gbélé onílé dájúdájú ò kọ́lé ẹ dáadáa nìyẹn.
tó bá kọ́lé ẹ dáadáa wàá máa gbénú ilé tiẹ̀ náà kíbi gọ́vnà ní Peter Obi ṣe gọ́vnà ní Tinubu ṣe kí ló mú Peter Obi má lè gbénú ìlú tóun ṣe gọ́vnà tó fi wá ń gbé ìlú tí Tinubu fi ṣe gọ́vnà tafakar ẹ jẹ́ ká ronú lé lórí kí ló mú Peter Obi má lè gbé ìlú tóun ti ṣe gọ́vnà. Bákan náà Atiku tó ṣe vice president ní Nàìjíríà kí ló mú Atiku má lè gbé Nàìjíríà tó fi lọ ń gbé Dubai. Ẹ jẹ́ ká ronú lé lórí náà. Atiku ṣe vice president gbogbo Nàìjíríà kí ló dé tí òun ò lè gbé Nàìjíríà yẹn tó bá tún Nàìjíríà yẹn ṣe kí ló dé tí ò lè máa gbé Nàìjíríà tó fi lọ ń gbé Dubai. Ẹ wá wo Tinubu Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Èkó tó ti ṣe gọ́vnà náà ni Tinubu ń gbé ṣé ká ní Tinubu ò náwó lọ́wọ́ kó lọ gbé l'Àbújá ni. Ẹ jẹ́ ká ronú lé lórí náà. Ṣé ká máa ní Tinubu ò náwó lọ́wọ́ kó lọ máa lọ gbé Àbújá ni. But Tinubu ò kó l'Ékòó tó mọ̀ pé àwọn làwọn ṣe Èkó àwọn làwọn dẹ̀ ń gbé l'Ékòó. Bákan náà ó dẹ̀ ń tún insist pé lọ́wọ́lọ́wọ́ yìí o òun fẹ́ tún Nàìjíríà ṣe kó lẹ́ni kó Nàìjíríà ẹ jẹ́ kó bá wa tún Nàìjíríà ṣe gbogbo ọmọ Nàìjíríà ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu ẹ̀ bísímìláì. Àwa torí lè dé ṣe. Ẹ bá jẹ́ ò bá wa tó Nàìjíríà ṣe. Ẹ bá jẹ́ ò bá wa torí lè dé ṣe. Àlàáfíà ń gbé ọmọ olóde rẹ̀ o. Ẹ jẹ́ ò bá wa tó Nàìjíríà ṣe. Tinubu mọ̀ ló kàn o. Àkànbí mọ̀ ló kàn o. Ẹ bá náwó kẹ́ẹ̀dọ̀ ní gbèsè. Tinubu mọ̀ ló kàn o. Ẹgbẹ́ fún. Tinubu mọ̀ ló kàn o. Ẹ̀dá fún. Àkànbí mọ̀ ló kàn o. Ẹ bá náwó kẹ́ẹ̀dọ̀ ní gbèsè. Tinubu mọ̀ ló kàn o. Ó yẹ kẹ́ ti gbọ́ pé Tinubu mọ̀ ló kàn o. Àkànbí mọ̀ ló kàn o. Ẹ bá náwó kẹ́ẹ̀dọ̀ ní gbèsè. Yorùbá mọ̀ ló kàn o. Tinubu mọ̀ ló kàn o. Wà ló yẹ ẹ̀yà. Àkànbí mọ̀ ló kàn o. Ẹ bá náwó kẹ́ẹ̀dọ̀ ní gbèsè. Yorùbá mọ̀ ló kàn o. Kò sí ohun tó lè pọ̀ bí èṣù. Àbí kókó. Kò sí ohun tó lè pọ̀ bí èṣù. Àfi pẹ̀lẹ́. Àfọ̀mẹ́gbẹ́ Àkànbí Jàgàbá bọ̀gún o Tinubu. Jàgàbá bọ̀gún. Tinubu Àkànbí. Ibi ọba lọ là á lọ. Tinubu Àkànbí. Ibi ọba lọ là á lọ. Ibi ọba lọ là á lọ. Jàgàbá bọ̀gún. Ibi ọba lọ là á lọ. Tinubu Àkànbí. Ibi ọba lọ là á lọ. Tinubu Àkànbí o. Ibi ọba lọ là á lọ. Èmi ló kàn Àkànbí. Ibi ọba lọ là á lọ. Sára rẹ̀ rè o. Sára rẹ̀ rè o. Sára rẹ̀ rè o. Sára rẹ̀ rè o. Tinubu Àkànbí. Ibi ọba lọ là á lọ. Tinubu Àkànbí o. Ibi ọba lọ là á lọ. Ibi ọba lọ là á lọ. Yá ẹ jẹ́ wá lọ sí orí ọ̀rọ̀ Jack Mud.